ọdún èyí onídàṣe mọ́. bóyá kárẹ̀ ilé bàbá rẹ̀ ọmọdé èwì máa bá wọn délé. bóyá kárẹ̀ ilé bàbá rẹ̀ ọmọdé èwì máa bá wọn délé. eruku lẹ̀lẹ̀ ọmọdé ọmọdé èwì máa bá wọn délé. alámọ̀kẹ́ mo tún dé o èmi la máa múrù mẹ́fà yábọ̀ gbẹ̀dọ̀ ẹ̀ta gbérí gègé èjì kúkú kúròdò èyí ní láre rírìn ẹgbẹ́ bòrò dẹ́sẹ̀ mo tún dé. àròyé níṣẹ́ ìbọ́kà láyé ń bì o ìgbé kíkẹ́ níṣẹ́ ìyẹn lóko alámọ̀kẹ́ ewì kíkẹ́ níṣẹ́ tèmi àmọ́bìnrin pé èyí ti jẹ́ nínú àwọn ọmọ tó wáyé lóṣù karùn-ún ọdún o aláìlẹ́gbẹ́ ìníṣọ́lá Karim ọmọ Adéyẹmí ṣe òní ọjọ́ ìkẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2021 ìlọ́pọ̀ àádọ́ta ọdún gẹ́rẹ́ tó délé ayé alihamdulilayi ni mo bọ́ ṣe fọlọ́run tó ní gbogbo ipá ọ̀gá sójà mọ́ gbọ́ bí mo ti ń wí o olówó orí fẹ́tì àolúwa kẹ́mi mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi ẹ̀gbọ́n rẹ̀ lọ́rọ̀ mi wá bí chief mrs tọ́lá ògúnbọ́lá yèyé bọ́bá ṣù àti ìlú Ẹ̀wọ̀ Èkìtì ńlọ́bà mi lọ́wẹ̀ ó ní Àlàmọ̀kẹ́ kẹ́ni ó pa àádọ́ta ọdún láyé kì í ṣe erémọdé darapọ̀ mọ́ mi kájọ bá bùrọ̀ mi ṣọpẹ́ lọ́wọ́ lọ́rùn ọba bàbá Tohib mọ́ gbọ́ bí mo ti ń wí o bàbá Rahima mo ní ọmọ fi gègé lọ́rọ̀ ẹnu mi àtẹ̀rẹ̀rẹ̀ káyé tó tẹ̀lé bí ẹni tẹ́ni tó tàṣọmọ bí ẹni tàṣọ ìlọ́yàn ọ̀fẹ́ ààyò yìí ni wọ́n ṣe lọ́wọ́ Olódùmarè ọba Adéyẹmí mọ́ gbọ́ bí mo ti ń wí o bàbá Ibrahim alias Dudu bàbá Ṣàbí bàbá Habib mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi ẹ̀gbọ́n rẹ̀ lónìí kì í ọbẹ̀ ológun ẹrú yèyé bàbá ṣù àti ìlú Ẹ̀wọ̀ Èkìtì lónìí kì í ọbẹ̀ ọlọ́gbọ̀n wọ́pá mo ní dandan ni kí n bọ́ ọ̀dẹ́lé àwọn bàbá rẹ̀ òkè yìnbí ládùn Èkìtì níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ okú méjì ọmọ aláyò ọ̀rìta ọmọ olókè gbòkè lérí ọ̀tárọ̀tà ìṣẹ̀ṣọ́ ọ̀dẹ̀yìn mi máa rìn bẹ̀rẹ̀ bùtù ìṣòbí yan kí mo rù dọ́gun ọba òpópó gọ̀rọ̀ yìí tọ́pọ̀ ayò mọ́rọ̀ kẹyìn mi yáyà ọmọ ọ̀tá kọ̀ọ̀kan ṣẹ̀ nínú ọ̀rá gbogbo ẹlẹ́ kejì lérí ọmọ ọ̀tá kọ̀ọ̀kan mọ̀ òun jagogo ọmọ aláàárín ìgorí ọ̀rọ̀ ìrìn alálùdọ̀gùn ọmọ olùdọ̀gùn abẹ́jọyè ọbẹ̀ yìí jòyè sí ìwé òun fún ọmọ rẹ̀ ó jẹ méjì oyè ó jẹ bàbọ̀ ọjọ́ ọ̀dọ́gun ọba ọmọ alágbàdo ọ̀rọ̀ kọ̀ọ̀gán àrèmọ̀nà gbé sínú àgbàdo ikọ̀ ọba tí yóò gbéwù bí ọ̀nìọ̀nì náà ibẹ̀ ló ṣe ọmọ ọ̀gá ni mọ́sàmọ́sù ráwọn ọ̀nìyàn kọ́nu kẹ́yìn ṣùgbẹ́rẹ̀ ọ̀dà rẹ̀ kan fẹ́ràn sọ́ta lulẹ̀ rẹ̀ lókè yìí ó tún nílé ìyá rẹ̀ òkè ìṣálódé Èkìtì níṣẹ̀lẹ̀ ìyá tó bí ọlọ́mọ ọ̀sìn ẹ̀ṣà ọmọ olúgbàmọ́ lọ́gbọ́dún o ọmọ olúlẹ̀ o ọmọ àwùsí bí ọlọ́jà ọmọ amúnyánmọ́dí ọmọ bẹ́ẹ̀ ìgbàrọ̀ ọmúnyánmọ́dí lúlẹ̀rẹ̀ lókè iṣẹ́ ọmọ ọ̀tẹ́wọ̀tẹ́gbẹ̀jẹ̀ amábẹ́rẹ́ ṣuṣẹ́ ọ̀rẹ́ àjẹkọ̀ balẹ̀ ọwọ́ àkìlà àmìṣẹ́pẹ́ wù o ẹrú ìyẹn kò jì ọ̀yọ́wọ́ àkìlà ìjẹ̀rú ìnàjò òpó sí bí ìjẹ̀rú ìnàjò òpó sí lúlẹ̀rẹ̀ ọmọ akíkìdìkìdì oṣù yẹ pàdé èrò òyìn lọ́nà ọmọ ọlọ́gbọ́n kò ru ẹrù odi ọmọ ògùdù ọmọ òjòjòyè ó jìnnà ìrèmúdàn ọmọ àṣà òhùhù sí ọmọ ọlọ́jà kan tètè iná kan sí iná tọba tó o bá ti ná lẹ́yẹ ó sí àánú kẹ̀ṣẹ̀ wúlúlẹ́rẹ̀ mẹ́ká ọba ti ná lẹ́yẹ ó sí àánú kẹ̀ṣẹ̀ wúlúlẹ́rẹ̀ lókè iṣẹ́ ọmọ olúgbẹ̀lélẹ̀ òkè iṣẹ́ ọkàn lélẹ̀bẹ̀ ọkọ̀ àtàn nìjẹ́ ọkàn délẹ̀bẹ̀ ọ̀rọ̀ àtàn nì sí Ṣọlá Karim ọmọ Adéyẹmí
òkè lẹ́múrú sí